ṣé ẹ rí ẹ̀yin mùsùlùmí yìí, ẹ̀yin àfáà yìí, olórí burúkú ni yín. Tí ẹ bá yẹn tó bá ń gbìyànjú ọlà, tí bá ń sọ nínú ayé, tí bá ń fi ìgbìyànjú kún iṣẹ́ ọwọ́ rẹ̀, ẹ mọ̀ tágì ẹ̀ tó bá jẹ́ pé nǹkan lè bá ní bá ń lò. Èèyàn ṣègbìyànjú, ó wá ń sọ pé agẹṣinkólé, 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 gẹ́gẹ́ bí èdè tó gba tá a gbọ́ tá ló da stand lé lórí kí n tó lọ fà ní jẹ́ kọ́kọ́ lé. Ẹkún làwárí tó ń sun ò kì í ṣe kẹrin, ẹkún ọjọ́ alẹ́ ló ń sun. Àwa rí pé ọ̀ ń sun ẹkún àsun sínú tí ó rẹ̀ sí ẹ̀kan tó fẹ́ rẹ̀ dákẹ́. Sórí ẹkún tá a bá ń sun síta, ayámọ rẹ̀ ní dákẹ́ pé pẹ̀lẹ́ mọ́ bínú, ẹ jẹ́ ká lọ sí pẹ̀ fún, ẹ jẹ́ ká lọ pẹ̀tù sí nínú. Àmọ́ sórí ẹkún tẹ́ ẹ bá ń sun sínú, téyìn ò fi ṣòfò, tí ò fi sẹ̀sí, tí ò fi mọ gbó, ẹnìkan kò ní mọ̀ pé tí ń sunkún sínú. Èdè tó lò yìí, agẹṣinkólé, èdè ilẹ̀ Kóòtù Òjíire ni, èdè tiwantiwa ni, èdè tó fi ń gbèsè lárugẹ, tó fi pínlẹ̀ Kóòtù Òjíire lárugẹ ni. Lójú tiyín kò dáa, àbí nǹkan tó pè nǹkan burúkú ni, àbí torí pé kò ti sọ pé wàá náà mọ Zakariyat yìí kí èdè yẹn mú wá túmọ̀ sí agẹṣinkólé ní èdè Àràbù, kẹ́ mọ́ ṣe wá tú fún wa. Ó lọ pé kò lòdì kan tá a understand, kẹ́yìn ó ṣe máa tútú fún wa ló fi dọ̀tá yín, àbí nǹkan tó sọ yẹn, torí pé kò sọ fún wa, kò mọ kéènà téná nígbà tí ń jẹ́, ó ti dẹbọ, ó ti dìkan burúkú. Èdè tí sọ èdè tí ò dá èdè burúkú ni, àbí torí pé kò mọ kéláfí, bó ṣe ṣe kí ní ẹ̀tọ́ ti bá kéláfí, àbí alámùtà kẹfà inú ìmọ̀ àpẹẹrẹ báyìí bó ṣe ń ṣe ní ẹ̀mọ́ àtàgì ẹ̀mọ́ ìtànàbì kan tó dàgbélé rọ tí ì ṣe ara tiwa. Tó bá dé pé bóyá ṣe tán báyìí náà, tàbátì àdákan ní bá ń ké, ayẹ́tọ̀ pé ní bá ń ké bá ní yóò mọ̀ dùn, tó pé kí ni èdè kan nílò ń promote èdè àwọn Àràbù, àbúrò pé ń promote ìdílé Kóòtù Òjíire. Èdè wa ló ń lò, èdè tá a gbọ́ tí ò sí pé nìkan ló ṣe mọ́ tú fún wa, ó ti dọ̀tá yín, ẹ̀ ń tàgì ẹ̀, ẹni nǹkan burúkú ni, ẹni gbá ni, ẹni láwùjọ ọkùnrin ò ní balẹ̀, ọlọ́run tó sílẹ̀ kọjú ni. Ìyà tó jòdò mọ́ láàrin ọmọ ọkà tó máa lè, ẹ̀yin promote nǹkan àwọn ilẹ̀ Àràbù, kálábà àfáà kan ló bá jáde tí bá ń satira, tá a gbọ́ nǹkan tí ń sọ, ẹ mọ̀ ní nǹkan tí ń sọ, ó dáa, ẹ mọ̀ ní Allahu Akbar. Tó bá jẹ́ pé àfáà kan ló bá jáde tí bá ń sàṣe fí, àbí tí bá ń sàbà yà àwọn nǹkan tẹ́ ẹ sà yẹn, ẹ mọ̀ jáde, ẹ mọ̀ promote àmúlá pé nǹkan lẹ Kóòtù Òjíire ní ṣe, nǹkan burúkú ni. Kò lè jọ wá lójú nígbà tí ànábì yẹn ní òfò ẹni àkóbálẹ̀ náà dábòde ìtẹ́ kó mọ́ bá níbi tó bá wà, tó sọ fún pé èdè tí yóò dáa, tẹ́ bá ti kú èdè Àràbù lẹ́mọ̀ sọ pé kí wọ́n gbé àṣà àti iṣẹ́ àtàwọn èdè Àràbù pé kí wọ́n gbé lárugẹ. Ìdí nìyẹn gbogbo ká fi lè fi Àràbù sọ, ó dáa ni kò dáa lójú tí ó ti dáa nìyẹn, ẹ máa promote ẹ̀. Agẹṣinkólé tó dákọ̀ òye tó ti dẹ̀ṣẹ̀, ó tó ti dìkan burúkú. Sórí wọn tó bá jẹ́ káwọn kìíní tó bá jẹ́ kán wọ́n bẹ̀rẹ̀ ayé jẹ́, wọ́n bẹ̀rẹ̀ ayé jẹ́ nìyẹn. Ayé tiẹ̀ ló bàjẹ́, ayé tí wọn ò bàjẹ́, torí pé ayé mọ́wẹ́ tó fẹ́ mú sìn ni. Ṣe gbìyànjú àwọn nǹkan míì tó ń bẹ tó tún pè tó tún jùlọ tó tún pè gan lọ. Tó bá ní kó pè ọmọ ìyá mi pé o, tó bá ní pé kó jẹ̀gbẹ́ kó bá fi lè dá fún inú ayé, ìwọ ni wọ́n ní kó jẹ́, ìwọ ni wọ́n ní kó dá fún, bá wọn jẹ́. Tó bá ní pé àfáà kan sọ pé kó má jẹ́, ó ṣòfò ayé nìyẹn o, tó bá burú fún àfáà yóò mẹ́ o. Tó bá ní pé kó mú tọ̀ kó bá fi lè nílá inú ayé, kó bá fi lè jẹ́gbẹ̀rẹ̀ lọ, bó wọ́n sọ pé àfáà tíra kan fọ́ sí, wàá ṣe irú ayé, wàá sì wọ́n wáyé. Ká tó fìyẹn lẹ̀, nínú nǹkan tí mo tún gbọ́ nínú fídíò tó tún wá sọ yìí, ọ̀wá ń sọ lẹ́nu tiẹ̀ nínú fídíò yìí, kábíyèsí Olódùmarè o. Ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ lé, bẹ́ẹ̀ bá kọ ní síta kò ní gbà, torí nǹkan méjì kọ́, àìní ti lé ni kò ní jẹ́ kí ti lé kó wẹ́kọ̀mù ti ta lára rẹ̀. Nǹkan kan ló gbọdọ̀ wà nílẹ̀ kí nǹkan mi sẹ̀mí wá gùn lábala lábala, òun náà ní aṣọ àlùbọ́sà lẹ́tà wáyé lábala lábala. Ó wá ń sọ pé àwa tá a jó níṣẹ̀ṣe, a máa ń sọ pé mùsùlùmí ẹ̀ ń fìwé ronú, ṣàpárọ̀ mọ́ inú iṣẹ́ ẹ̀ mọ́ fìwé ronú ni. Ìwé dẹ̀ fi ń ronú, kò dẹ̀ ṣe jí, kò dẹ̀ ṣe jiyàn sí. Ìwé tí yóò fege lásán, ìrọ̀pọ̀rọ̀ fún rọ. Wọ́n kọ ìtàn àwọn Àràbù sínú ìwé kan, wọ́n wá sọ fún pé holy book ni, tí ò sí tàn China ń bẹ, tí ò sí tàn Ghana ń bẹ, tí ò sí tàn Toronto ń bẹ, tí ò sí tàn US ń bẹ, tí ò sí tàn lẹ́kọ̀ọ́ tó jù, kódà ìta Hausa kò sí ń bẹ. Ìtàn àwọn nǹkan dákọ̀ síbẹ̀, wọn sọ holy book, ẹ sì gbà bẹ́ẹ̀ nígbà tẹ́ fọnú fọ́ra. Ẹni tẹ́ ń wò yìí, òun ò sọ pé ìwé tóun ń lò tí fi ń ka kíní, kò sọ pé holy book ni, kò dẹ̀ sọ pé bóyá wọn kọ́, ó gbà pé wọ́n kọ́ ni, àbí kó jẹ́ pé òun ló kọ́. Ìyàtọ̀ tí ń bẹ lánàá àti ni pé kí ni ìwé yẹn ó gbà pé òfegè lásán ni, ìmẹ̀ nìkan náà fi kọ́ síbẹ̀. Abẹ́yìn kọ́ ẹgbẹ́ pé Kùránì ti yín holy book ni, Kùránì tó dàbí òjò tí ń rò látọjú sánmọ̀, tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn Àràbù nìkan ní rọ̀ sí, kò rọ̀ sílẹ̀ tiwa, Allah ti sojú ṣáájú. Àwọn ògbà bẹ́ẹ̀ la fi jù yín lọ, àwọn òbá yín fi ìwé ronú, torí kì í sí ìwé ní fi ronú. Ìwé yẹn àwọn kankan bẹ́ẹ̀ ní ètò pé òun náà kò lè tẹ̀lé, kò dẹ̀ lè lò, bẹ́ẹ̀ ni
àmẹ́yìn kọ́ gbọ̀kan tí kò bá ti lè sọ báyìí ẹ gbà pé Allah ló sọ Allah tí ò lè sọ̀rọ̀ kí gbogbo ká gbọ́ àfinú Kùránì nìkan ní tí ń tiẹ̀ sọ Allah tó jẹ́ pé láti wá bẹ́ẹ̀ mi àtàmọ́tà ṣe sọ̀rọ̀ ẹ̀rù mi ń bà á kò lè wá bá mi sọ̀rọ̀ mọ́ ìran kan nínú àwọn àràbúrò tó wá lọ gbé mọ́mọ́ ìlú wá fẹ́ rán sí mi kí Allah kó pa sán kó ṣòfò kókó bá ìyà tó ń bẹ láàrin àwa tí kò fi ronú o ń dáṣe mi lẹ́lò fúnra rẹ̀ ní ẹ̀yin lẹ́ fi rí ẹ̀dẹ́ fi rí pé ìwé yẹn ìwé tó mọ́ ni Allah dẹ̀ ló sọ kalẹ̀ kò gbà pé ìwé yẹn pé òjò ní ti rọ̀ ó gbà pé ẹnìkan ló tẹ̀wé yẹn ẹnìkan ló kọ ìwé yẹn ẹnìkan sì ló fún níwé yẹn ó gbà pé ọjọ́ kan ni wọ́n kówé yẹn kalẹ̀ ọjọ́ kan dẹ̀ ni wọ́n kọ bẹ̀tẹ̀ yóò gbà bẹ́ẹ̀ ẹ gbà pé ìwé yẹn ó sọ̀kẹ̀ láti òjò ní ìyà tó bẹ láàrin àwa tí ẹ̀yin kí tó bá ti ṣe lọ́mọ́ra wọn ẹ mọ̀ mọ́ lọ́mọ́ra wọn oníṣẹ̀ṣe àwa kì í fìwé rorí a kì í sì fìwé ronú iná ẹtí ti bàjẹ́ tẹ́ẹ̀mù kan tó kàn lọ yín mọ́ tẹ́ẹ̀mù tí máa fídíò àpàdé ẹ máa bá èhónú yín ẹ máa bá fi hàn ní comment section ẹ máa bá like ẹ máa bá repost ẹ máa bá share sí àwọn èèyàn yín ájú wa ṣe o ẹ ṣe tètè máa rè.